الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم آمين. ẹkú àsìkò yìí ẹkú kalẹ̀ ẹ̀kaàrọ̀ ẹ̀kásẹ̀ ẹ̀kalẹ̀ gbogbo tẹ́ tí ń gbọ́ wa update nípa màmá wa alájà wa Mualimatu Rasheedat owó ní Maka òun ni a fẹ́ mú wá fún yín. Lákọ̀ọ́kọ́ náà ẹ rí i pé a wà nínú ọkọ̀ báyìí à ń lọ lé ìyá náà látìgbà tí a ti lọ ṣe passport wọn ti fojú kan ilé passport ti dé onílẹ̀ gan ni passport alhamdulillah ẹ sáà máa bá wa ṣí ẹ̀rẹ̀bẹ̀ tí wọlé yẹn bàbá wa Oríyọmí Hamza kọ́lọ́hún má gba ìgbà lọ́wọ́ wọn ẹ tẹ̀lé wa a fẹ́ wọlé ìyá náà sáà ti súnmọ́ bí. ẹ máa sókù díẹ̀ ọ̀ya ẹ máa ṣí ààrẹ. Ya khairal wara Sayyidi Ahmada shugaba Muhammadu Rasulullah. Ya khairal wara Sayyidi Ahmada shugaba Muhammadu Rasulullah. Sayyidi Ahmada shugaba Muhammadu Rasulullah. Ya khairal wara Sayyidi Ahmada shugaba Muhammadu Rasulullah. Wiqayatullahi aginati amudafati minaduruyi wa ani ali minali wutumi. من الدار دائما واستجيت بك إلا وللت جوارا منه لم يضبي. يا خير الورى سيدي أبدا شكبا محمد رسول الله. ولا لتمنيت غنى دين بيده إلا سلامت ندى من غير مسلم. لا تنكروا لا يميروا ياه إن الله قلبه دعم مثلا عينان له يدمي. يا خير الورى سيدي أحمد محمد رسول الله. كيد بلوغ من نبوته فليس ينكر فيه آل متلم. تبارك الله ما ويوم مختصم ولا نبي على غيب بمتهم. owó ní Maka ló wà bí báyìí. Shugaba Muhammad Rasulullah. Abu Abati wasiba bila musiratuhu wa tilakati yariba miribukati lababi wa ayati sanata shabana watuhu atahakati kurata bili asuri dukumi biyaride gada kilituli bitabia saibu biyajami au sailu minali yarimi. Ya khairal wara Sayyidi Ahmada shugaba Muhammad Rasulullah. 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 Dani wa wasifiya ayatin lahu zaharati zuhura nalikira leilani ala alami waduru yazinatullahi aginati amudafati minaduruyi wa ani ali minali wutumi masamani daru daima wastajaitu
به ẹ̀yin tẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ ọkọ wọn rèé o. تجوارا منه لم يدم يا خير الورى سيدي أبدا شكبا محمد رسول الله ولا لتمسك غنى دارين بيده إلا سلامت ندى من خير مسلم لا تنكر الوحي من رؤياه إن الله قلبه إذا نمت العينان له يدمي محمد رسول الله وذاك عيد بلوغ من ọ̀yá pé ẹ̀yin nu Yes, sir. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ dákọ̀ yín fún àwọn èèyàn àdẹ́n báwo lẹ ṣe jẹ́ sí ẹ màmá wa yìí. tó èmi ni Alhaji Sadudeen Mustapha shukra lillahi èmi ni ọkọ Maalimatu Rasidat tí Ọlọ́run ṣe oore ní ńláńlá tí Ọlọ́run ṣe fún nípa ọ̀rọ̀ hajj. Ǹjẹ́ tí ẹ mọ ẹni tí ó ṣe sábàbí ọ̀hún? Mi ò mọ̀ lójú kan rí láyé. À ń pe ń tọ̀hún ní Alhaj Oríyọmí Hamza ní Ìbàdàn. Àwọn ni wọ́n máa ń rọ̀nù Àgídìgbò FM. Wọ́n jẹ́ gbajúgbajà eléyìí tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n bá fẹ́ fìyà jẹ tálájì bá ti gbọ́ wọn ó sì dìde. Ẹni tí bá ń táràrà tó fẹ́ dìde tálájì bá gbọ́ wọn ó sì kún. So alhamdulilayi ẹ dúpẹ́ fún ẹ ní ìṣẹ́jú méjì. tó mo dúpẹ́ púpọ̀ fún Alhaji Oríyọmí Hamzat èyí tó lọ́m parí nínú iṣẹ́ orí Ọlọ́run mọ̀ bá a tarí sí níbi tó dáa fún dé Ọlọ́run ní jẹ́ kó débẹ̀ takú sí Ọlọ́run ní dá dúró Ọlọ́run ní dá lulẹ̀ Ọlọ́run ní fa sẹ́yìn kò ní fa ìsàn sí Ọlọ́run Al-Qur'anul Karim gbogbo ń tọ́ wá sí fún yìí kékeré ní ọ̀jẹ̀nu táwọn ọmọ rẹ̀ Ọlọ́run wà jẹ́ kó sojú ẹ̀mí rẹ̀ náà Ọlọ́run Al-Qur'anul Karim gbogbo àgbáyé tí wọ́n ń ṣàdúrà fún láti jẹ ẹni tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ní gbogbo ayé tí ń bá wa ṣàdúrà fún Ọlọ́run sì jẹ́ ká dúà náà rí bẹ̀ fún Ọlọ́run Al-Qur'anul Karim ẹ̀yin tẹ́ wá ṣokùnfà sábàbí rẹ̀ náà tẹ́ bá wa ṣe tọ́lọ̀ ní ẹsẹ̀ oore yẹn láṣẹ pé oore tó ti parí Ọlọ́run bá dádú fẹ́yìn náà ọlá ìjọka ṣoṣo Ọlọ́run ọlọ́àánú Ọlọ́run ọlá títóbi Ọlọ́run ọmọ kékeré ní Ọlọ́run ó ṣe ń lágbàlagbà yóò ṣe ń lágbà Islam ọlá Al-Qur'anul Karim ọlá ya Rasulullah bí tí náà ti wò dáa tó ìní ní ọ̀jẹ̀nu táwọn ọmọ yín ọlá kún fáyà kúnnù lọ́dọ̀ Ọlọ́run ọlá àwọn ẹni Ọlọ́run ọlá àwọn àfa àwàlà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wọlá bàbá arúgbó tìjẹ́ ẹni yóò wọlá tàná tìjẹ́ ẹni Abdulsalam títò tàná Ibrahim títò èyí tó wà ń bẹ̀ náà Abdulsalam Ọlọ́run wọlá rẹ̀ Ọlọ́run wọlá àwọn lọ́dọ̀ Ọlọ́run yóò wà wọlá Rasulullahi sallallahu alaihi wasallam wà àtẹ̀yìn àti Oríyọmí Hamzat lágbára tọ́lọ́run Ọlọ́run ní dọ̀rọ̀ yín wò wala la hawla wala quwwata illa billahi títòbi la hawla wala quwwata illa billahi Fatiha salatu lil Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين ما شاء الله alájà àǹtí Yẹmisí àfọ̀rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́ àtẹ̀yìn àti gbogbo tí jẹ́ yín àti búrọ́dà wa Malam tó àti gbogbo yín lọ́lọ́run lọ́wọ́ àti ìyá. Ìyá yìí ni wọ́n fídíò kiri yẹn ní airport àwọn ni wọ́n ká fídíò yẹn lillahi alhamd ọwọ́ ajẹ́ sísítà wọn àdúpẹ́ ẹlòmíì náà ká ṣùgbọ́n èyí táwa gbéhùn àwọn ni wọ́n ká mashallah ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀pọ̀ sí ojú kan báyìí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah wíwá bí tí a wà ń bì gẹ́gẹ́ bí ìrìn àjò tí Ọlọ́run ní káwọn mọ̀mọ́ ṣe alhamdulillah wọ́n ní kí wọ́n lọ sí passport wọ́n ní tá a bá rí passport ṣe tá a tètè rí ṣe nǹkan ó lọ déédé àti wá rí passport náà ṣe alhamdulillah so etí tó bá gbọ́ àlọ kó gbọ́ àbọ̀ passport yẹn dà. ẹ wo gbogbo ayé
passport ni passport yẹn òun ni ó le jù alájí ní ká lọ lè ṣe kátẹ́rì mọ́ lè ṣe wàláì òun náà wà ní nítorí wá yà wá lẹ́nu pẹ̀lú ní passport yìí ẹgbẹ́ ìkànnì dání ẹgbẹ́ dání nítorí yà wá lẹ́nu ń bẹ̀ ni wípé bí wọ́n ṣe ń lọ yẹn àwọn èèyàn ń pè mí pé àwọn fẹ́ sanwó passport gbogbo yẹn tán bá ṣe kí lẹ bá pàdé lọ́hùn. mo ṣe dọ́hùn àṣebàṣe molúwa sí àsọlọ́hùn jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar. dídé tí mo dé ọ̀hún èmi àti àǹtí mi lòun náà tí wọ́n bílé ìyá wa àǹtí yẹmi sí adọ́hùn báyìí dé torí òun ló mú mi lọ adọ́hùn wọ́n bá ṣe gbogbo kìíní yìí tán wọ́n ṣe tán àǹtí mi bá ní èló ni owó tí a san gbà tí wọ́n ṣe gbogbo pásítọ̀tì yìí fún wa tán wọ́n bá ní ká filẹ̀ pé ẹnìkan bẹ tí ń jẹ́ Àlájì Balógun ipò ti san owó pásítọ̀tì oníkàmọ́sán ọkọ ọ̀rẹ́ Bọ́láńlé yìí. Mashallah. so mímọ̀ labade bẹ́ẹ̀ Mashallah. lójú ó yá Mashallah. àwọn náà sì ní ká filẹ̀ hòtẹ́ẹ̀lì tán sùn sí lálẹ́ yẹn 50,000 naira per night wọ́n ní kọ́ mọ̀ sanwó rẹ̀ wọ́n wá fún wọn ní ọ́fíìsà mẹ́ta pé kó dúró tì wọ́n ẹ dákẹ́ náà pé kó tún gbé ọ̀rọ̀ ọ́fíìsà wọn bóòlù àwọn ọ́fíìsà wọn rí. èyí ń tiẹ̀ wá jọ mí lójú àfa wọ́n bá nígbà tí ẹni òun pè wá mo ní àǹtí mi ń bò láàrin ní mi ná èmi ọmọọmọdélẹ̀ yìí rí bò láàrin àbádúró nígbà tá a dùn àti ìyẹn bá ní ta ní òwò bò láwàárín ó fẹ́ mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ eléètú yìí báyìí dé a bá rí àwọn kàbìtì wọ́n bá dí àwọn mẹ́rin wọ́n ṣàyà kàbìtì wọ́n nípọn láyà ẹ̀rù bá bà mí pé èwo làwọn eléyìí wọ́n bá ní pé àwọn ni wọ́n rán àwọn pé káwọn wá gbé wa kúrò ní ibi tá a wà yẹn wọ́n bá gbé wa pẹ̀lú mọ́tò wọ́n bá ní hòtẹ́ẹ̀lì kan tó wọ́n jù nínú mi náà ibẹ̀ náà ní káwọn gbé wa lọ wọ́n bá gbé mi lò hòtẹ́ẹ̀lì ní adébẹ̀ wọ́n kọ́kọ́ sílẹ̀kùn wọn pé káwo ibi tí a dé sí kọ́kọ́rọ́ lè mímọ̀ tí wọ́n máa fi sílẹ̀kùn èmi ọmọ pé èmi bá mú kùdìmùtù kọ́ wọ́n bá mú kinní kan lọ bí ATM èmi wá ń pé ṣé àtúndé gbowó ni àbẹ̀wò ni káàdì tí ẹ gbé lọ́wọ́ wọ́n ní àkọ́kọ́rọ́ nù mú ní tó kọ́kọ́rọ́ lè mímọ̀ ọmọ tí a máa fi sílẹ̀kùn alájà wa very funny nígbà tí wọ́n bá tá máa ń sọ̀rọ̀ wọ́n máa ń dá oníkálukú ní inú dùn ní Ọlọ́run ní báyìí náà ló ń jẹ́ tó gbogbo ẹ̀yin tẹ́ wà ní láìfù yìí ẹ wò àwọn èèyàn tún ti débì nǹkan kan ṣẹlẹ̀ ní àárọ̀ yìí ní tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí òun ni wípé nára ẹ̀ mọ́ ẹ̀ka sọ́ndù alánàbíyé kẹrin ẹ dákọ̀ ẹ lísté ní àárọ̀ yìí èmi pẹ̀lú àfa wa náà jì nìyẹn. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. èmi pẹ̀lú àfa ẹ dákọ̀ àwọn ọmọ yẹn ò já gbọ́rọ̀. ṣé a máa sọ̀rọ̀ ṣé a máa gbé wọn lọ padà. èyí táwọn tí wọ́n láti sọ ni pé láàárọ̀ yìí àwa ti wá sí àdúgbò yìí látara yìí pé ká wá pàdé màmá wa tó a rí i pé wọ́n sì ń bẹ ní ọ̀dọ̀ èèyàn wọn kan fún ìdí kan sí ìdí kejì bá ní ọ̀dà ẹ jẹ́ ká máa padà bọ̀ wá àwa náà lọlé àwa náà ń travel bọ̀ ni èmi náà lọ ń sinmi díẹ̀díẹ̀ torí pé ńgbà táwa náà ń lọ ká má gbé stress lọ Saudi now nígbà tí a máa fi padà bọ̀ wá ǹjẹ́ mo lẹ dé wọn láwọn wà ń pàtà ẹ dúró síbẹ̀ ẹ sọ ń pàtà gbogbo àwọn ará pàtà àdúgbò wa ni àwọn èèyàn mi níbẹ̀ àwa bá yín pàtà nígbà tá a fi dé pàtà kí ló ṣẹlẹ̀. ẹ̀rù bà mí mo bọ́lẹ̀ nù tẹ́kisìn àtúmọ̀rúwá tí mo wọ̀ tí mo tún fa gbogbo àwọn dìgbọ̀ndìgbọ̀n tí mo dì lọ́wọ́ mo bọ́lẹ̀ báyìí dé èrò bò mí ni wọ́n wá sí àwọn náà nù wọ́n wá pélé mi lérí ìwà mi ṣẹ̀ṣẹ̀ ríbi kúrò láàrin wọn wọ́n ń ṣàdúrà kí àfọ tètè dé kan tẹ̀ wá mú mi kúrò ní àárín wọn lọ́lọ́run wá fi ṣàánú mi táfà fi dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà tí wọ́n ń yọ̀ mọ́ mi. alhamdulillah ṣe é wá mọ láǹtẹ̀ jẹ. mọ kó mo jọ lánàbí wa mọ mọ ni. ṣe rí àwọn bàbá wa Oríyọmí Hamza yìí tí wọ́n rà wá pé kí n wá yín kàn wọ́n bí sì púpọ̀ kéèsì tí ń bẹ níwájú wọn ní jojoojúmọ́ ojú tọ̀dọ̀ àwọn adájọ́ lọ
ó ju tìjọba lọ kéèsì mẹ́wájú wọn wọ́n wá ní kí wá yín kàn ìwà sọ pé kí wá yín kàn wọn Ọlọ́run wá adúrú kéèsì tí ń bẹ láyé ó ti yín lọ lè bá wọn tí yín yìí yóò wá ná wọn ní owó òun wá rí ànábì ọ̀hún bẹ́ẹ̀ ti wí ẹ tún wí ẹ̀yin ànábì ọ̀hún iná mo fi ní dábàá lẹ́ẹ̀dúpẹ́ fẹ́mi ayé èèyàn kíní kan ń bẹ tẹ̀ ń ṣe fẹ́mi ò mi ò gbà wọlé ẹ má dúpẹ́ fẹ́mi ẹni tó ní ọpẹ́ ní Alhaji Oríyọmí Hamzat gẹ́síkíánù ẹ máa gbọ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí bí mo ṣe wà yìí kò sí kọ́bọ̀ mi bẹ́ẹ̀ kọ́dà à ń fa àkáǹtì lẹ̀ kí wọ́n náwó ìbọ̀rọ̀ múnára kan bẹ́ẹ̀ ẹnìkan ọ̀bọ̀rọ̀ múnára kan bẹ́ẹ̀ ní ó jẹ́ kí n fi àkáǹtì mi lẹ̀ ìgbà ló jẹ́ kó jẹ́ pé mi gan ni mo kọ́kọ́ ṣìde pẹ̀lú 50,000 níjọ́ náà gbogbo yín rí so eléyìí ìdábàá fi ṣàdúrà fáwa àdúrà dá o àfi àdúrà àmọ́jáde mi dúpẹ́ fún wa ẹ máa fi àsàlátù la fẹ́ gbọ́ nísìn bẹ́ẹ̀ tí mo yẹ bá ti ṣe tán a ti pa kámẹ́rà pásítọ̀tù ẹ̀tún lókè káwọn èèyàn mọ̀ pé òdodo yìí ẹ wá dó àwọn nǹkan wá ń bẹ wọ́n ní téèyàn bá fẹ́ ṣe fún yàn kò yẹ ká ẹ máa gbé báwọn lérí kíní náà ọyẹ òkè eribo la ti gbé fídíò wọn eribo lórí Yọmí ti rí oríbo la fa àríbidé sí ti gbé oríbo la ti ń ṣe yìí ẹ máa fi làákà yìí takò àwọn èèyàn ayé ti dayé báyìí bá ti máa ṣe nù níjọ́ tí kíní yìí kọ́kọ́ jáde nísìn àwọn kan bú wa pé àwọn àfọ orí social media nù kílẹ̀ yìí náà wá débẹ̀ nísìn ẹ parẹ́ máa yé labẹ̀ wá débẹ̀ torí ìdí eléyìí a gbọ́dọ̀ ṣàlàyé eri bí náà láti sọ pé a fẹ́ lọ ṣe passport eri bí náà láti gbọ́dọ̀ wá jẹ́wọ́ fún yín pé passport ti dé o torí báyìí ẹ fún wa bẹ́ẹ̀ ti wí ní ṣé mọ̀ pé ó kọ́ tẹ́ ń jẹ́ nísìn owó ní Mẹ́kà ni iná ló kọ yín mo sì mọ̀ pé tọ́lọ́run ó ṣe fún yín lẹ́yìn Mẹ́kà yóò tún bu àyà bẹ́ẹ̀ ti wí gangan tí erí kálukú wú ẹ wí fún wa ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣàṣàlátù fànà Muhammad ìta fẹ́ kíyàwó ṣe ni pé bí wọ́n ti wí lọ́jọ́ kìíní àná tẹ́ kálukú tẹ́rí wá wù wọ́n wí nítorí òun padà wá yí sí nígbà tí ìtẹ̀ ń béèrè fún wa dé ẹ̀tún awíyùn náà ẹ wá ṣàṣàlátù ọ̀yá. owó ni Mákà ọkọ̀ àbínú lọ owó ni Mákà ọkọ̀ àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí ájì o ẹ jọ̀ọ́ o ẹ bá ń sọ fún Ànábì pé mi ò lágídí ẹ sọ pé mi ò lágídí owó ni n ò rí o èmi náà ń bọ̀ ipá mi ni ọ̀ka èmi náà ń bọ̀ owó ni Mákà ọkọ̀ àbínú lọ. ẹ bá tún wí. owó ni Mákà ọkọ̀ àbínú lọ owó ni Mákà ọkọ̀ àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí ájì o ẹ jọ̀ọ́ o ẹ bá ń sọ fún Ànábì pé mi ò lágídí owó ni mi ò rí o èmi náà ń bọ̀ ipá mi ni ọ̀ka èmi náà ń bọ̀ owó ni Mákà ọkọ̀ àbínú lọ. bóòlẹ̀ wá wí nísìnyí bọ́lọ̀ ń ṣe wá rán Alhaji Oríyọmí sí i. owó ni Mákà ọkọ̀ àbínú lọ owó ni Mákà ọkọ̀ àbínú lọ èmi Mualimatu Rashida Ọlọ́run ti rán láàánú dìde ó ti rán láàánú sí mi ó ti gbá láàánú dìde ó ti gbá láàánú dìde wọ́n sì fi jíṣẹ́ ẹ bá ń sọ fún Ànábì o Alhaji Oríyọmí láláàánú náà wọ́n sì fi jíṣẹ́ ẹ wá bá ń sọ fún Ànábì pé èmi náà ń bọ̀ owó ni Mákà ọkọ̀ àbínú lọ Ọlọ́run ti gbá láàánú dìde ó ti rán láàánú sí mi wọ́n sì fi jíṣẹ́ ọba mi ti gbá láàánú dìde ẹ bá ń sọ fún Ànábì o pé èmi náà ń bọ̀ owó ni Mákà ọkọ̀ àbínú lọ. ẹ wá bá a ṣe mẹ́dù fàánà mọ́mọ́ ọkọ wọn rèé o olówó orí alájà alájì làwọn náà. Bismillah.
ẹ ṣe mádùú fún Mustapha. ẹ dákẹ́ jẹ́ ayọ̀ ń bọ́ ànábì wa. Nuru Nabiyu, Nuru Nabiyu, Muhammadu Mukadamu, Falimahu, Sumali Arisu, Sumali Kolamu, Isikola Jalla, Likobudoti Minuri, Likudiratina, Yabiba Muhammada. Barun nada Sudua nada Kadun huda La khaira ila fitibai Muhammadi Ila fitibai Muhammadi Muhammadumi Muhammadumi Muhammadu 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 asrafu al-arabi wal-ajami Muhammadu ayrumayya musayala qadami Muhammadu basitu al-marudi jami'u Muhammadu sahibu linsani wal-karami maula salli wa sallim daiman abada النبي الكريم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. à ń sì túlù láì. ẹ jẹ́ ká sọ ní tàbí sọ yìí. eléyìí tí ẹ ṣe yìí láti fún gbogbo ilé ní ààbọ̀ wípé pásítọ̀tù o fẹ́ ní kí alájà ṣe òun rèé o. ẹ̀yọ̀bọ̀ ànábì. ntí ọba tún kù nínú ìgbésẹ̀ ìgbà tó bá di nígbà náà gbogbo ló mọ̀ bó ṣe ń lọ so àwọn abẹ́ fúnyà ní nǹkan abẹ́ ṣe nǹkan kan inshallah al-karim níjẹ́ kó pẹ́ tán fi sí péjì fún wọn. alhamdulillah. òun ni the best. ọlọ́run ó ṣàánú gbogbo wọn gbogbo aláàánú wọn láàánú òní wá wọn náà. so the best inshallah tí a bá ti sí péjì fún wọn gẹ́gẹ́ bí ẹ ti ṣe máa wá àwọn èyí takú ti nǹkan kan àyè sì ìrètí nǹkan kan èmi wá bẹ́nẹ́fìtì ayé. àlìkíámà ní pàtàkì. àlìkíámà ní tá a bá sí péjì wọn fún wọn tá à ń bá wọn share rẹ̀ sọ́dọ̀ wa kò ní pẹ́ grow bó ti rí yìí ẹ máa fi tẹ̀sí òun lẹ̀ ibẹ̀ náà láti kún yín abá ti kún yín bẹ́ẹ̀ gbàgbé nípa wà pọ̀ ẹ̀sìn yóò dà fún yín so ìtẹ́ bẹ́ẹ̀ ti ṣe yìí gbogbo yòókù bẹ́ẹ̀ ti ṣe àti àwọn ẹ tún fi kún ohun yín yìí ó dùn ún yin ànábì níta rí bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n aláàjì wa lẹ́ẹ̀kan sí aláàjì wa Oríyọmí Hamza títí gbẹ̀yàn ṣàdúà fún wọn iṣẹ́ wọn ti ṣàdúà bó ló ṣe pé iṣẹ́ wọn ni ó dá padà sí ọ ọlọ́run má jẹ́ kẹ́ ẹ rẹ́ àpadà sí i ọlọ́run má jẹ́ kẹ́ ẹ rẹ́ àpadà sí i ọlọ́run má jẹ́ kẹ́ ẹ rẹ́ àpadà sí i. aláàánú àwa oníwọ̀n wa aláàánú àwa oníwọ̀n wa ọmọ jáde jìnnà tábí pàdé aláàánú àwa oníwọ̀n wa ẹ ṣeun. ṣẹ̀ṣẹ̀ tó ọmọdé ó tóbi jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ṣe
ẹ̀jẹ̀ tó ọmọ yẹn tóbi jù ẹ jẹ́ kí sẹ́rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yẹn pàtàkì sí mi púpọ̀. Alhaji wa Oríyọmí Hamzat oníbàjẹ́ fún yín pásítọ̀tù tí ẹ ní kí yé yá ṣe kó yá àti ṣe so ní láìfù náà ni ẹ ti ní á ṣe àti dá a padà pé àti ṣe ní láìfù lóòótọ́ ọ̀rọ̀ tí yé ṣe pé káyọ̀sẹ̀ máa sọ ní láìfù àmọ́ bó ti lọ iná bẹ́yẹ ṣe lọ òun náà ni a ṣe jùkó rẹ̀ èyí tí ó bá máa tẹ̀lé nígbà tí ọba máa jẹ́ bí ó ti jẹ́ á tún jẹ́ kí àwọn èèyàn máa gbọ́ látara báyìí Alhaji wa Oríyọmí Hamzat tí yóò ní bàjẹ́ àpàrà síbò ní báyìí ọwọ́ ayé ò ní tẹ̀yìn Ọlọ́run náà ò ní fúnra ara rẹ̀ mú ọ̀wá ní hando fàyín lẹ́ni tó mú yín lọ́wọ́ ibi tí a dé yìí àwa tún ń dá ọpẹ́ fún àwọn tí níjọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn bí mo ṣe ń fowó lélẹ̀ báyìí àwọn èèyàn tẹ̀lé mi tọ̀ wọ́n wá tẹ̀lé mi hárí náà débi pé ọ̀gá tí a mọ̀ tí àwọn alájà yìí tó jẹ́ sísítà wọn tí wọ́n mọ̀ alájì Babalógun tí wọ́n ẹ́ẹ̀dì mi náà àwọn náà tún wá ní àwọn náà kó kìí ṣe pé wọ́n lágbára àti máa ṣe lọ́fẹ̀ẹ́ àwọn náà tún kówó kalẹ̀ torí ìjọba náà bá ṣiṣẹ́ wọ́n tún kó kalẹ̀ wọ́n tún wá gba hòtẹ́ẹ̀lì èmi kò ní sítà tó yìí. torí ìdí eléyìí wọ́n tún wọ́n jẹun gidi wọ́n tún ṣe sẹ́mọ̀ alhamdulilayi wọ́n tún fún wọn ní security àwa náà wá fẹ́ kó ní àyín lónìí ní bá kó àyín nísìn èmi náà wá fún wọn security èmi náà fẹ́ fún yín ní security kí ni security ń ànàkà náà wà ṣe kù sí yìí ẹni tó dùn mọ́ ò gbọ́dọ̀ wí. ṣe kùrìsì yìí dáadáa ìgbàgbọ́ tiwa nu àwọn òǹdáyẹta a ní mádàrí kan àmọ́ bàbá ti kéwòn àwọn àfáà ni wọ́n mẹ́yà yìí àfáà yọ̀ gàràjì náà bẹ́ẹ̀ bì gbogbo yín àwọn ànàkàsán á ṣe kùrìsì ìṣọ́ Ọlọ́run ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ṣeun wọ́n ń pe kinní kan ní àlàáyìn ojú báyìí ojú àjẹ́ lọ ojú ju àjẹ́ lọ ojú yẹn lọ lọ́hùn ní ànábì pé làwùkánà ṣe sáàbì kálí kàdárì àwọn sáàbì kọ́nẹ̀ kọ́dára tí nǹkan kan bá lè gba wájú àyànmọ́ ni làsábà kátìlù lẹ́nu ojú ni ò bá gba wájú tí àwọn tójú wọn bá mú rere bàjẹ́ bá fò má bá wò lè já bá àfáà bá ń sọ̀rọ̀ báyìí tán bá wò lè ṣubú àṣẹ ojú nù àwa fẹ́ nàka sí wọn Ọlọ́run jọ̀ọ́ jàre èyí tó ṣe fún yìí ẹ bá rà lọ́bẹ̀ èyí kàn ṣe ti yín fún Mustapha Ọlọ́run sì wá gbé dìde àwa fẹ́ fi sínú sọ Ayatul Kursi yìí láti sin lọ àwọn màláíkà tó máa dúró tìyàn tí wọ́n jó gbogbo pọ̀ wọlé Ọlọ́run yàn wọ́n sí. Aya òkè dáadáa bismillahirrahmanirrahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. a ṣe Allahumma salli ala Muhammad wa sallim a ṣe méjìlá sẹ́yìn pé ọlá rẹ̀ náà là ń jẹ́ sí abọ́láwo ni alájà jẹ́ Allahumma salli ala Muhammad wa sallim 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 Allahumma salli ala Muhammad wa sallim
Allahumma salli ala Muhammad wa sallim. Ká tó ṣe subhana rabbika lẹ́ẹ̀mẹ́ta ọ̀rọ̀ kan bẹ tá a fẹ́ sọ alájà ò lówó lọ́wọ́ gbogbo wọ́n fún ọ ní kíní wọ́n fún ọ ní kíní o tí Mẹ́kà bá yọ jáde nísìnyí so tó mú lọ́wọ́ kò tó ṣe kankan so ká má bàa máa ní ó tiẹ̀ dájú bẹ́ẹ̀ náà mo ní kó fún mi lógo èmi mo ní ká má fún ọ kò sí tó ṣe èmi ni mo sọ pé wọn ò ní fún ọ torí kò tó nǹkan kan mo rojú àti ẹ̀ tí ì kò sí kẹ́yìn ó wí pé ọya ṣé bí mo lówó ọya fún mi kíní kan ṣe mí nǹkan kò ní sí ẹnì kankan nísìnyí tó bá bọ́ sí tẹ́nísì a gbọ́dọ̀ tún wá ká tún rí owó sí ọlọ́run ọmọ yẹn táwọn ìyá yìí ti fi ara gbá má ṣe wà yìí àwọn sísítà àwọn yìí bá a ṣe dé bá a débẹ̀ náà wọ́n máa kó nǹkan fún wa ọlọ́run kó dúpẹ́ kó ṣe dáadáa fún yín ó ti jẹ́nu nísìn á ṣe subhana rabbika mẹ́ta subhana rabbika mélòó ìta tọrọ níyì ìta àrùn ti tọrọ tá a sì nídìí ẹ̀ tọ́lọ́run ọba rí wípé ire ni ọlọ́run kò sì ṣe fún wa kọ́lọ́run wa pín dáadáa kárí o. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم kí àwọn èèyàn káwọn àwa fẹ́ wọlé.